Audio Jungle. Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ wa láti máa wà níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àpapọ̀ ló ń dé sétí ìgbọ̀nyín. Ká tó mú ìròyìn àpapọ̀ náà wá sí etí ìgbọ̀nyín lẹ́kùnrẹ́rẹ́ ṣáájú ẹ gbọ́ kókó inú ìròyìn náà. Olórí ẹ̀ṣọ́ ààbò tuntun Olúfẹ́mi Olúyèdè ni ó ti sọ di mọ̀ pé àwọn yóò fi ìgbìyànjú kún ìgbìyànjú láti gbógun ti ìwà ìgbésùmọ̀mí. Aṣòfin obìnrin Natasha ló ti sọ di mọ̀ pé wọ́n ti gbé igi dínà ìrìn àjò rẹ̀ lọ sí ilẹ̀ òkèèrè. Alákòóso fún olúùlú ilẹ̀ wa Àbújá ló ti sọ di mímọ̀ wípé àwọn ẹgbẹ́ olùtakò ni wọ́n wà lẹ́yìn ọ̀rọ̀ wípé wọ́n kọlu àwọn Kìrìsìtẹ́nì ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tí ń ṣe Olúbàdàn tuntun Ọba Rasheed Ládọjà ni yóò máa gbé ìgbésẹ̀ tuntun kan ní ọjọ́ Ẹtì Friday. Wọ́n ti sọ di mímọ̀ pé ọwọ́ ti bá arábìnrin kan èyí tó lẹ̀dí àpò pẹ̀lú àwọn ajínigbé láti jí ara rẹ̀ gbé tó fi gbowó lọ́wọ́ ọkọ rẹ̀. Lẹ́ka ìròyìn eré ìdárayá agbábọ́ọ̀lù obìnrin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Ìmádé ni wọ́n ti fún ní àmì ẹ̀yẹ agbábọ́ọ̀lù tó ṣe dáadáa jù nínú oṣù tí ó kọjá. Ìròyìn àpapọ̀ náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ Òjàláwé Adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀_22, lórí YouTube bàbá gbàgede ìmọ̀ ọ̀làǹjẹ́ lórí YouTube. Àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àpapọ̀ náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Samuel Owóyẹmí ní orúkọ tèmi. Ẹni tí ń ṣe olórí ẹ̀ṣọ́ ààbò orílẹ̀-èdè Nàìjíríà Ọ̀gágun Olúfẹ́mi Olúyèdè ni ó ti fi dá gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú pé gbogbo àwọn ohun tí ó ní ṣe pẹ̀lú ìgbésùmọ̀mí ní orílẹ̀-èdè Nàìjíríà ní àwọn gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà yóò gbajúmọ̀. Ẹni tí ó sọ eléyìí di mímọ̀ lẹ́yìn tí ó ṣe ìpàdé tán pẹ̀lú ẹni tí ń ṣe olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ ètò ààbò Nuhu Ribadu ní ọjọ́ Ajé àná, gẹ́gẹ́ bí ó ti ṣe lọ ní ìbámu ẹ̀sùn kan èyí tí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà fi kan orílẹ̀-èdè Nàìjíríà nípa ti ìkọlù àwọn Kìrìsìtẹ́nì ní orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí ẹni yìí ṣe ti wá fi èsì sí ọ̀rọ̀ náà ní pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ni kò jẹ́ òtítọ́, irọ́ tó jìnnà sí òtítọ́ ni. Gẹ́gẹ́ bí ó ti ṣe sọ ní pé àwọn tó fẹ́ fi àkókò náà dá gbogbo àwọn orílẹ̀-èdè Nàìjíríà lójú ní pé lílọ sí iwájú báyìí àwọn yóò fi ìgbìyànjú kún ìgbìyànjú àwọn lórí ọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí ní orílẹ̀-èdè Nàìjíríà. Aṣòfin obìnrin tí ń ṣojú fún àárín gbùngbùn ìpínlẹ̀ Kogi Natasha Àpótí Ìlúàga ni ó ti sọ di mímọ̀ pé wọ́n ti gbé ẹsẹ̀ lé ìwé ìrìnnà rẹ̀ pásítọ̀tù. Gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ pé eléyìí ni wọ́n fi gbé igi dínà ìrìn àjò rẹ̀ lọ sí ilẹ̀ òkèèrè. Aṣòfin obìnrin náà sọ eléyìí di mímọ̀ ní ojú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ gẹ́gẹ́ bí ó ti ṣe wáyé ní òwúrọ̀ òní. Ó sọ di mímọ̀ pé ó kọ́kọ́ wáyé lẹ́yìn tí òun parí gbogbo ohun tó ní ṣe pẹ̀lú àjọ̀dún ọdún kejì rẹ̀ tí òun sì gbìyànjú láti lọ sinmi. Níbẹ̀ ni òun ti mọ̀ wípé wọ́n ti gbé ẹsẹ̀ lé ìwé ìrìnnà òun. Gẹ́gẹ́ bí ó ti wá sọ di mímọ̀ sí iwájú pé ẹ̀ṣẹ̀ wo ni òun ṣẹ̀ tí wọ́n fi lè gbé irúfẹ́ ìgbésẹ̀ yìí sí òun, àti wípé kò sí ilé ẹjọ́ kan tó sọ wípé kí wọ́n gbé irúfẹ́ ìgbésẹ̀ yìí. Ó ní èyí tí ó ṣẹlẹ̀ kẹ́yìn yìí. Gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ pé àwọn tí wọ́n wà nídìí ìṣàkóso nǹkan wọ̀nyí ni wọ́n sọ di mímọ̀ fún òun wípé abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè Nàìjíríà Godswill Akpabio ló pa á láṣẹ fún àwọn ní pé kí wọ́n gbé ẹsẹ̀ lé ìwé ìrìnnà òun. Ẹni tí ń ṣe alákòóso fún ọ̀rọ̀ olúùlú ilẹ̀ wa Àbújá Nyesom Wike ni ó ti di ẹ̀rù ẹ̀bi ìkọlù sí àwọn Kìrìsìtẹ́nì tí ó wáyé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àwọn ẹgbẹ́ olùtakò fi ń ṣe àwọn nǹkan ìpalára fún orílẹ̀-èdè Nàìjíríà. Nyesom Wike tí ó sọ eléyìí mímọ̀ lórí ètò kan tí ó wáyé ní àná, gẹ́gẹ́ bí ó ṣe ṣe àpèjúwe ìgbésẹ̀ náà wípé ó ti ní ọwọ́ òṣèlú nínú. Gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ sí iwájú wípé àwọn
ẹgbẹ́ olùtakò tó fi mọ́ àwọn olórí wọn ni wọ́n wà lẹ́yìn gbogbo àwọn nǹkan wọ̀nyí. Bí ẹ kò bá gbàgbé pé láìpẹ́ yìí ni ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump fi ẹ̀sùn kan orílẹ̀-èdè Nàìjíríà ní pé wọ́n kọlu àwọn Kristẹni púpọ̀ gẹ́gẹ́ bí ó ti ṣe wá sọ di mímọ̀, bí ó tilẹ̀ jẹ́ wípé kò mẹ́nu bà àwọn ẹgbẹ́ òṣèlú náà. Gẹ́gẹ́ bí ó ṣe sọ nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní àwọn aráabí ni wọ́n ń fi gbogbo àwọn nǹkan wọ̀nyí ṣe ìpalára fún. Gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ní pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ni wọ́n ti ń gbé kọjá ààyè wọn. Ẹni tí ń ṣe Olúbàdàn Ọba Rasheed Ládọjà ni yóò máa fi ọjọ́ Ẹtì Friday ọ̀sẹ̀ tí a wà yìí ṣe ìgbéga fún àwọn olóyè lọ́lọ́kọ̀-ò-jọ̀kan sí ipò tuntun gẹ́gẹ́ bí ó ti ṣe wà nínú ìwé òfin ìfinijoyè ti ìlú Ìbàdàn. Wọ́n ní eléyìí ló wáyé lẹ́yìn tí àwọn ipò kan ṣòfò látìgbà tí Ọba Ládọjà ti gun orí àlééfà gẹ́gẹ́ bí Olúbàdàn tuntun. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ni wọ́n ti là kalẹ̀ tí wọ́n sì ti fi orúkọ gbogbo àwọn olóyè tí ọ̀rọ̀ náà kàn léde. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ pé gbogbo ayẹyẹ yìí ni yóò máa wáyé ní ààfin tuntun ti Olúbàdàn tó wà ní Òkè Àrẹ̀mọ ní ìjọba ìbílẹ̀ Àríwá Ìbàdàn. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ wípé eléyìí ni yóò máa jẹ́ ayẹyẹ àkọ́kọ́ èyí tí Ọba Rasheed Ládọjà yóò máa ṣe látìgbà tó ti gorí àlééfà Olúbàdàn. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Edo ni wọ́n ti fi ọwọ́ òfin gbé arábìnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Chioma Success Adéníkan. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dímọ̀ pé ó jí ara rẹ̀ gbé tí ó sì gba mílíọ̀nù 5 lọ́wọ́ ọkọ rẹ̀. Ẹni tí ń ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Eno Ikuedem ni ó sọ di mímọ̀ nínú àtẹ̀jáde tí wọ́n fi léde ní alẹ́ àná wípé ọwọ́ bá arábìnrin náà lẹ́yìn tí ẹni tí ń ṣe ọkọ rẹ̀ mú ẹjọ́ rẹ̀ wá sí àgọ́ àwọn ní ọjọ́ 17 oṣù kẹwàá ọdún tí a wọ̀ yìí wípé òun fi ìyàwó òun àti ọmọ ẹni ọdún 3 sílẹ̀ nílé láti lọ síbi iṣẹ́ òun. Ó ní kò pẹ́ ní ẹnìkan pé òun ní pé ìyàwó òun ní àwọn ti jí gbé àti ọmọ tí wọ́n sì béèrè fún mílíọ̀nù 5 kí wọ́n tó fi wọ́n sílẹ̀. Gẹ́gẹ́ bí wọ́n ṣe san mílíọ̀nù 5 náà tí wọ́n sì fi wọ́n sílẹ̀ ní àwọn ọlọ́pàá ṣiṣẹ́ ìwádìí kó tó di pé wọ́n rí ọwọ́ tó arábìnrin náà tó sì jẹ́wọ́ ní pé òun lẹ̀dí àpòpọ̀ pẹ̀lú àwọn ajínigbé kan láti lè gba owó rọ̀gbọ̀rọ̀gbọ̀ lọ́wọ́ ọkọ rẹ̀. Ẹni tí ń ṣe alábòójútó fún iléeṣẹ́ ọlọ́pàá ẹni tí orúkọ rẹ̀ jẹ́ Monday Agbonika ni ó ti gbójú ṣùgbọ́n káre fún àwọn ọlọ́pàá fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe tí ó sì sọ di mímọ̀ pé kí wọ́n máa bá iṣẹ́ ìwádìí lọ sí iwájú. Lẹ́ka ìròyìn eré ìdárayá agbábọ́ọ̀lù obìnrin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Edna Imade ni wọ́n ti sọ di mímọ̀ wípé wọ́n fún ní àmì ẹ̀yẹ agbábọ́ọ̀lù obìnrin tó ṣe dáadáa jù níbi ìdíje líìgì ti àwọn obìnrin ní orílẹ̀-èdè France fún oṣù tó kọjá. Imade ẹni tó gbá góòlù 5 wọlé níbi ìfẹsẹ̀wọnsẹ̀ 3 ọ̀tọ̀ọ̀tọ̀ fún ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ Real Sociedad nínú oṣù tí ó kọjá. Ẹni ọdún 25 tó tún gbá góòlù tí wọ́n fi ṣe àṣeyọrí nígbà tí wọ́n kojú ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona wọlé ní ọ̀sẹ̀ tí ó kọjá. Ẹgbẹ́ ọkọ̀ náà ni ó ṣe dáadáa láti ìgbà tí ó ti darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù náà láti ní ikọ̀ agbábọ́ọ̀lù Bayern Munich. Ní báyìí wọ́n ti fún ní àmì ẹ̀yẹ náà gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀. Bí ó ti mọ rèé fún ìròyìn àpapọ̀ láti ìkànnì amóhùnmáwòrán BGI TV. Ká tó máa lọ ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ Ọ̀tàláwìyé Adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀_22, lórí YouTube bàbá gbàgede ìmọ̀ là ń jẹ́ lórí YouTube. Àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àpapọ̀ náà kò ní jù báyìí lọ. Samuel Owóyẹmí ló ti mú ìròyìn àpapọ̀ náà wá sí etí ìgbọ̀nyín. Ẹ ṣé bí ẹ ti ń tẹ́tí gbọ́ wa, ẹ ṣé bí ẹ ti wò wá. Àwa la ó máa ṣe nǹkan níṣẹ́ wa o. Ire o, ire kàbìtì.